Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di, bákan náà ojú tí ẹ fi ń rí wa kò ní fọ́. Olú Ìwó ti ilẹ̀ Ìwó. Ṣẹ̀dẹ̀ sure pé ìyẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sórí adé náà. Ṣùgbọ́n ẹ sure pé ṣé kábíyèsí nǹkan mi ò ti fẹ́ máa bẹ́yìn yọ sí bàbá lára báyìí. Nítorí wípé àbí ká sọ pé àwọn alálẹ̀ ti ṣe kíni, wọ́n ti túbọ̀ tà náà tì ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ àti wá ṣe kíni, àti wá kan another ọ̀rọ̀ lẹ́nu Olú Ìwó of Ìwó land. Àṣẹ Olúwo náà lè para. Olúwo mà ti yarí mọ́ àwọn àfáà lọ́wọ́ o. Kódà nínú mosque ni o. Olúwo gan ká sọ pé ó ń convince àwọn alálẹ̀ ni àbí ó ń convince ara ẹ̀ torí òun kò mọ nǹkan tó kàn. Nínú mọ́ṣáláṣí lolúwo ti ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ilẹ̀nu. Àbí ká sọ pé àwọn alálẹ̀ ló tọwọ́ bọ̀ lẹ́nu ni. Torí èmi sọ pé àwọn alálẹ̀ gan wọ́n ti farabalẹ̀ wá bòtà àti náà tiẹ̀ wọ́n ti dẹ̀. Torí òun ló jẹ́ kí Olúwo máa ń sọ kọ́tọ̀kọ́tọ̀. Nínú mọ́ṣáláṣí ni o, Olú Ìwó bá jáde ó sọ̀rọ̀ lọ́ba ní ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọba mùsùlùmí tó máa ń gbé wọn ga, tó máa ń pọ́n wọn lé. Nígbà tí Olúwo máa jáde sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí, olóhùn àtàwọn orúmọlẹ̀ wọn ní àwọn jọ ń jókòó jẹun ni, wọ́n jọ ń communicate. Ó tán o. Kábíyèsí ní òun àtàwọn orúmọlẹ̀ jọ ń communicate. Pàápàá jùlọ káti ẹ̀ ní ọba tí gbogbo èèyàn mọ̀ sí ọba ilẹ̀ Yorùbá gidi ni kò bá dẹ̀, tí kì í ṣe ọba ilẹ̀ fún ọba kò jọ Fúlàní kò jọ kìíní ìyẹn Olúwo. Ó ti wá jáde sọ̀rọ̀, ó ti sọ pé òun àtàwọn orúmọlẹ̀ wọ́n jọ ń communicate. Ẹ jọ ṣé ká sọ pé ó bojú àwọn àfáà jẹ́ ni àbí ó bojú àwọn àfáà jẹ́ o. Ẹ tún wá gbọ́ Olúwo ń jẹ́ kó yé wa pé Ọlọ́run ni àrólé Ọlọ́run, òun ni next PA sí Ọlọ́run. So fún ìdí èyí kò sí nǹkan tó ń jẹ́ òòṣà kankan o. Ó ní òun gan àtàwọn irúmọlẹ̀ bíi 5 and 6 ni wọ́n. So òun ò lẹ́tọ̀ọ́ àti máa bọ anything ṣọ́barìṣà. Olúwo ti jẹ́ kó yé wọn o. Oníṣẹ́ fẹ́ gbọ́ òun gan ó fẹ́ lè pè rẹ̀ nígbàkejì Elédùmarè torí tó ti ń pè rẹ̀ láròlé Elédùmarè. Ó fẹ́ lè pè rẹ̀ ní igbákejì Elédùmarè. Ó ní yàtọ̀ sí pé Ọlọ́run tó ń bọ, ó ní ẹni òòṣà tó papọ̀ mọ́ ilẹ̀ tilẹ̀ Yorùbá. Ó ní òun ò ní recognize wọn rárá. Kódà òun láǹfààní àti kó gbogbo wọn dànù náà nítorí òun ló jẹ́ kó máa bọ ọṣẹ ìgbélé ibú. Ṣọ́ba lélẹ́yìí àbámugbò. Ṣọ́ba lélẹ́yìí àbísúwò náà. Gbogbo ẹ̀yin afọbajẹ́, you go explain tire. Ìdí tẹ́ fi mú ọba Abdulrasheed yìí torí èmi ò mọ iṣẹ́ Ifá ló mọ ẹni torí Ifá kò kí ń kó bèrè mọ́ kò kí ń máa ká máa sinmi. Olúwo tún jẹ́ kó yé wa o. Ó ní tẹ́ ẹ bá fẹ́ owó òun pé kóun máa fọwọ́ sí anything tó papọ̀ mọ́ sísìn ìṣẹ̀ṣe. Ó ní kó lọ yí lóòṣà, kó lọ yí padà sí mọ́ṣáláṣí tàbí ibi tí wọ́n ṣà ti ń sin Ọlọ́run. Ó ní kó lọ yí padà. Ó ní ìyẹn gan ló máa fi mú òun fọwọ́ sí. Ẹjọ́ ta ní ìdí ọwọ́ wèrè. Olúwo ọba Olúwo dẹ́ẹ̀dẹ́ o. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, kí ló dé tẹ́ ẹ̀ tí ìjọ ọba Olú Ìwó yìí? Nítorí ó ń kó ẹ̀rẹ̀ àti ìtìjú bá ilẹ̀ Yorùbá. Ó nítorí gbogbo orí adé nìkan ni ẹni tí ó tún kàn. Pé tó bá fẹ́ kí Ọlọ́run, ìkí tó kí Ọlọ́run ló ń kí òun náà. Ẹjọ́ ta ni ẹ? Má gbàgbé pé èèyàn lásán ni ẹ o. Ọlọ́run ló sì gbé ẹ sí ipò tó ti wá ń ti ìsìn sọ̀rọ̀ sí adẹ́dà tó gbé ẹ débẹ̀. Òfin jẹ́ kó yé Ọlọ́run pé kí ló jẹ́ kò jẹ́ mọ́ nǹkan kan àbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo ọmọ Yorùbá àfìgbà tá padà kẹran mérò. Bẹ́ẹ̀ ni o, àfìgbà tá padà kẹran mérò nítorí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni. Ẹ̀yin kò lè sọ pé àwọn afọbajẹ́ gan ọ̀rọ̀ wọn ní ìdàkíyèsí. Torí báwo lẹ ṣe lè fi irú èrè lè jẹ ọba ilẹ̀ Yorùbá tó sì bọ́ta tó dẹ̀ jẹ́ pé wọ́n wá ń sọ òṣì ọ̀rọ̀ orí burúkú lẹ́nu. Gbogbo ọmọ Yorùbá
ẹ má gbà kólúwo balẹ̀ Yorùbá jẹ́, ẹ má gbà kólúwo da májèlé sí ọkàn gbogbo àwọn ọ̀dọ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ míì á máa wo ọba bí ẹgbẹ́, á máa wo ìṣẹ̀ṣe bíi pé kò jẹ́ nǹkan kan, wọ́n á wá pa tìṣẹ̀ṣe àti iṣẹ́ àtàṣà ilẹ̀ Yorùbá tì. ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn sọ. bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan jẹ́ kọ́ yóò ó ní wèrè ọba òpònú olórí burúkú ẹlẹ́sìn ni. bẹ́ẹ̀ ni ọ̀kan jẹ́ wa ó ní ẹ̀gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ olú ìró, àbí ọ̀rọ̀ wèrè láwùjọ àwọn dìndìn rédèrèdè ẹ wo bó ṣe ń ṣe. èmi gan ṣùgbọ́n pé bàbá yìí máa wọ̀ ọ́n lọ́sì, torí kó má jẹ́ pé olúwo máa ń gbéjà, ó máa ń gbọ́jà. bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ìwò, èmi ò rò pé tí ì lọ́ba o, bẹ́ẹ̀ ni mi ò rò pé tí ì lọ́ba, torí eléyìí tó bá jẹ́ lè lè fi ṣe ọba àwo yín ti lọ o. bẹ́ẹ̀ ni ṣéwù ní ilẹ̀ Yorùbá àbẹ́ẹ̀rí, ẹ wo ìwà ìbàjẹ́ tí wèrè yìí tó ń wù. òun gan convince rẹ̀ débi pé ó ń convince àwọn alálẹ̀ gan. Olúwo kò yẹ lẹ́ni tó yẹ kó wà lórí àpèrè rárá, torí rádaràda ni ọ̀gbẹ́ni yìí ṣe. tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa wá nǹkan ṣe sí rádaràda tó ń ṣe. òkè o, ọ̀kan ló ní ọba Abdulrasheed ní òun ni àrólé Allah, kí wá ní ànábì àti ẹ̀yìn àáfàá. ìṣọ́kì mi o, ṣé ká sọ pé ànábì ni lẹ́yìn Olúwo ló kan ànábì ni, àbí lẹ́yìn ànábì ló kọ Olúwo? torí mi ì mọ̀gbà tí Ọlọ́run bí àrólé o, mi ì dẹ̀ mọ̀gbà tí Ọlọ́run bí dẹ́bùtì, àbí pàtàpàlà wà lọ́wọ́ Olúwo ìṣá. bẹ́ẹ̀ ni àní gbogbo àwọn ará ìlú yẹn, ọba yẹn kò wúlò rárá, torí gbogbo nǹkan tó ń sọ ìkó papọ̀ mọ́ ihun tó fẹ́ gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣe ká kú sọ pé emir ẹ kú iṣẹ́ o, torí ó dàbí pé ẹ ti brainwash olú ìwó, torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni olórí burúkú ni, tí ì bá ń ṣe bẹ́ẹ̀ ọba Abdulrasheed ọba kọba ní ẹ̀ ń ṣe ọba ilẹ̀ Yorùbá rárá, adójútì ni ọba ní, kì í ṣọba bẹ́ẹ̀ bíi tiẹ̀ ni wọ́n ń pè ní ọba ńlá o. bẹ́ẹ̀ ni ọba lásán ni, àkọlé sọpọ̀ ọba amúgbó ni. bẹ́ẹ̀ ni ọba ilẹ̀ Yorùbá, ṣé òun eléyìí wọ̀ tọ̀ba? gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí, mo mọ̀ pé tá a bá gba ilẹ̀ wa, àwọn kan dánú ìrẹsì lákọ̀ọ́kọ́ fàyọ, àwọn kan dá inú ìrẹsì òun lákọ̀ọ́kọ́ fàyọ. ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ sójú ẹ jẹ́ ó yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan náà àbáyọ. la fi sọ pé a máa bẹ̀rẹ̀ bí ẹni bẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ ó máa bẹ̀rẹ̀. gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá. God bless Yorùbá nation. ó dàbọ̀.